ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo òun ni mo máa fún yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Funmilayo Adesewo. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ajínigbé gbé ẹbí ẹlẹ́ni méje kan, wọ́n sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà fún owó ìtúsílẹ̀ wọn. Àjọ NSCDC ni wọ́n ti mú ọmọ kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣekú pa bàbá rẹ̀ ní ìpínlẹ̀ Kano. Ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti tẹ pásítọ̀ ẹni ọdún 43 fún ẹ̀sùn ìfipábá ọmọ ọdún 16 lò pọ̀. Àwọn agbébọn gbé ọba aláyé ní ìpínlẹ̀ Imo. Ikú gbẹ̀mí 50 ènìyàn níbi ìjàmbá ilẹ̀ ríro tó wáyé ní ìlú Japan. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ajínigbé gbé ẹbí ẹlẹ́ni méje kan, wọ́n sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà fún owó ìtúsílẹ̀ wọn. Ìjínigbé ẹbí ẹlẹ́ni méje kan tó wáyé ní Zuma ní agbègbè Buhari Central ni wọ́n ti ń béèrè mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà gẹ́gẹ́ bí owó tí wọ́n yóò fi gba òmìnira wọn. Ìròyìn kan tó jáde ní ọjọ́ Àìkú ní ọjọ́ Àbámẹ́ta ni ọ̀gá àwọn ikọ̀ ajínigbé náà dúnàádúrà lórí ẹ̀rọ ìléwọ́ iye owó tí wọ́n fẹ́ gbà. Wọ́n ní gbogbo ìgbìyànjú wọn láti bá ọ̀gá àwọn ajínigbé náà sọ̀rọ̀ lẹ́yìn èyí òun ló já sí pàbó. Àjọ NSCDC ni wọ́n ti mú ọmọ kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣekú pa bàbá rẹ̀ ní ìpínlẹ̀ Kano. Àjọ ààbò ara ẹni làbò ìlú NSCDC ti Kano ló ti mú ọmọ ọdún 25 kan Alkazim Yao fún ẹ̀sùn pé ó gún bàbá rẹ̀ pa ní agbègbè Tudun Yolasi ní ìjọba ìbílẹ̀ Gwale ní ìpínlẹ̀ náà. Ọ̀gá àgbà fún àjọ NSCDC Mohammed Falala sọ èyí di mímọ̀ pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú àwọn oníròyìn ní Kano ní ọjọ́ Àìkú. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ Ẹtì. Wọ́n ní bàbá yìí ló mú ọmọ rẹ̀ tí ó ní àwọn ọpọlọ tí wọ́n ti ń tọ́jú rẹ̀ níbi tí wọ́n ti ní yóò rí dókítà ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 6 oṣù kìíní ọdún yìí. Ìròyìn ní nígbà tí wọ́n dé Tódùn Yólà ní ọmọ yìí mú nǹkan lẹ́nu ṣóṣó kan tí ó sì fi gún bàbá rẹ̀. Àjọ NSCDC tó ń pàráàrò ní agbègbè náà ló gbé bàbá yìí lọ sílé ìwòsàn tí wọ́n sì mú àfúrásì tó jẹ́ ọmọ rẹ̀. Wọ́n ní àwọn ẹbí ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti gbé òkú bàbá náà wá sí Katsina fún ṣíṣe. Àfúrásì ọ̀hún sì wà ní àgọ́ àwọn ọlọ́pàá fún ìwádìí. Ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti tẹ pásítọ̀ ẹni ọdún 43 fún ẹ̀sùn ìfipábá ọmọ ọdún 16 lò pọ̀. Ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ni ó ti mú ọkùnrin ẹni ọdún 43 tí ó jẹ́ olùṣọ́ àgùntàn Clinton John fún ìfipábánilòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 16.
tí wọn kò sọ orúkọ rẹ̀ ní agbègbè àgbàdo. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Ọmọlọ́lá Odùtọ́lá ló sọ èyí di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sí àwọn oníròyìn ní Ọ̀tà ní ọjọ́ Sátidé. Odùtọ́lá ṣàlàyé pé ẹbí kan ní Gíwá Àgbàdo ló mú ẹjọ́ ìfipábánilò ọmọ ọdún mẹ́rìndínlógún kan wá láti ọwọ́ John wá sí Àgbàdo Divisional Police Station. Àwọn ọdún náà wọ́n ní àwọn ń ṣe ìtọ́jú àìsàn ìbálò kan náà ní ara ọmọ náà ní ọ̀pọ̀ ìgbà ní èyí tí ó mú wọn rí dájú pé ọmọ náà ti ní àjọṣepọ̀. Ọmọ yìí ló ṣe àpàtẹnujẹ́wọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn pé olùṣọ́ àgùntàn John ti ìjọ Mega Healing Ministry ló ti ń bá àwọn ní àjọṣepọ̀ láti oṣù kọkànlá ọdún 2022. Ọmọ náà tẹ̀síwájú pé olùṣọ́ àgùntàn náà ló dínkòkò mọ́ òun pé òun kò gbọdọ̀ sọ̀rọ̀ síta, tí òun bá ṣe bẹ́ẹ̀ òun yóò gba ẹ̀mí òun. Wọ́n ti fi kélé òfin gbé olùṣọ́ àgùntàn náà tí ó sì wà ní eléwé ẹran ní ẹ̀ka tí wọ́n ti ń wádìí ìwà ìbàjẹ́ ní ìlú Abẹ́òkúta. Àwọn agbébọn gbé ọba aláyé ní ìpínlẹ̀ Imo. News Agency of Nigeria NAN ti fi léde pé ikọ̀ gidi kan kó agbébọn 4 ni wọ́n ya bo ilé alága tẹ́lẹ̀ fún Imo Traditional Rulers. Wọ́n wọ ààfin ọba ọ̀hún lọ níbi tí wọ́n ti jí i gbé nígbà tí ẹbí rẹ̀ kan tí wọ́n jọ wà níbẹ̀ tí ó sàsálà fún ẹ̀mí rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Imo ASP Henry Okoye fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà tí àwọn sì ti ń gbé ìgbésẹ̀ láti rí dájú pé wọ́n gba ọba aláyé ọ̀hún sílẹ̀ tí àwọn yóò sì mú àwọn tó wà níbi ìwà ìbàjẹ́ náà. Ikú gbẹ̀mí 150 ènìyàn níbi ìjàmbá ilẹ̀ ríru tó wáyé ní Japan. Níbi ìjàmbá ilẹ̀ ríru tó wáyé lọ́jọ́ ọdún ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti ṣòfò. Àwọn àjọ tó ń dóòlà ẹ̀mí àwọn ènìyàn ní ojú ọjọ́ ti dí wọn lọ́wọ́. Wọ́n ní Suzu ogunlọ́gọ̀ ilé ni ó ti bàjẹ́, iná àti omi, ilé ìwòsàn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí wọ́n fi ń tọ́jú àwọn àgbàlagbà àti àwọn àkàndá ènìyàn lótútù ti bàjẹ́. Kò ní jù báyìí lọ lórí ìròyìn wa fún ti ìròyìn Kayegbo fún tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwa Funmilayo Adesewo. Káfíńrẹ́ pàdé.